Eléyìí tún lágbára o. Ẹ ti wá gbọ́ nǹkan tárákùnrin sọ nípa Taye Currency, King Saheed Osupa àti Alhaji Wasiu Alabi Pasuma. Nínú fọ́nrán yìí, arákùnrin yìí claim wípé Pasuma ni Taye Currency dìrọ̀ mọ́, òun ló rọ̀ mọ́ tó fi dẹni tí ó popular nídìí iṣẹ́ orin Fuji lónìí, pé tí ìbáṣọlá Paso ǹjẹ́ ta ló lè mọ Taye Currency. Ó tún wá bùṣe gàdà o. Ó ní King Dr. Saheed Osupa, ó ní búbú tí King Saheed Osupa mọ́ bú Paso nínú àwọn rẹ́kọ̀dì tí wọ́n ṣe síta, òun ló jẹ́ kán di ẹni táyé mọ̀. Oníṣe ni wọ́n tààpù lára ògo Alhaji Wasiu Alabi Pasuma tí wọ́n fi dẹni táyé mọ̀ nídìí iṣẹ́ orin Fuji. Kódà ọ̀rọ̀ ọ̀hún ò tàbá King Wasiu Ayinde. Eléyìí lágbára. Ìjà àwọn olórin Fuji ọjọ́ wo gan lòpin fẹ́ débá, torí eléyìí táwọn fans gan dálẹ̀ òun ló pọ̀ jù lórí ọ̀rọ̀ yìí. Ẹ̀yin tẹ́ bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì, ẹ máa bá mi follow DigiNaija Online TV lórí Facebook, link tó wà ní comment section fídíò máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Kẹ́sì má gbàgbé láti máa bá mi like and share, ẹ máa bá mi pín kó máa lọ káàkiri. Ẹ jẹ́ àjíjọ wo fọ́nrán yìí ká tó gbọ́ gbogbo ọ̀rọ̀ tí arákùnrin sọ nípa Taye Currency, Saheed Osupa àti Alhaji Wasiu Alabi Pasuma. Kẹ́dẹ̀ máa fèrò tiyín nípa ìsí comment. náà lọ Saheed Osupa nísìn ó náà lè sọ pé òun dá jáde ni, torí sìn àwọn eléré wà, àwọn China kan ní wà, àwọn eléré wà tó ti jáde before ẹ̀, kò kọ́pí àyùbá, kò kọ́pí gbogbo wọn, kò ṣe máa bá àyùbá, kò ṣe máa bú China kan ní, kò lè bá bú Musbala ní, nítorí pé kò ṣe máa bú yóbóyòbó sí, nítorí pé ó mọ̀ pé gbogbo àwọn yẹn tó bá bú wọn àlùwọlẹ̀ ló máa lù, torí pé àwọn yẹn gan wọn àti ìdèbí kan, so ẹni tó ga ló ń bú ló náà fi ga. Tí ò bá dìrọ̀ mọ́ Paso kò lè débi tó délé nìyẹn, kò gbọ́dọ̀ má máa fi ọlá Paso tọrọ, nítorí pé òun ló ń bú tó fi débẹ̀ yẹn. So Barrister kò dẹ̀ sọ kò sí eléré tó dágbo Barrister tí Barrister ò kì í pè lọ́ba. Barrister ò sọ pé òun gbádé àbò mọ̀ọ́mọ̀ gbogbo ẹ̀ wọ́n dàbí ìgbà tó yẹ pé Barrister ó fẹ́ kí èèyàn kó da òun ni ọ̀rọ̀ lọ́balọ́ba fi jẹ́, kò ń ṣe pé kò sẹ́ tó lè dágbo ìgbà tí Paso tí wọ́n kọ́ ń rìn tó ń lọ sí agbo Barrister sọ pé ọ̀rọ̀ bọ̀ kíbọ̀ lẹ́ ń gbọ́ yẹn ọmọ mi Alábí ooo, kíbọ̀rọ̀ kì lẹ́ ń gbọ́ bó ṣe ọba kíbọ̀rọ̀ bì ní, ó ní ọba ló máa ń pe léré, kò pé òbèṣèré náà ó lọ agbo ẹ̀ ọba ló pè. Òjò tí òṣù tó ń rọ̀ bó ṣe máa ń fún wọn ní gbogbo ó máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé ó ń carry Fuji along, the whole Fuji ló ń carry along. So bó ṣe wà nìyẹn. Èyí tí Wasiu Ayinde sọ lọ́jọ́ yìí tán, àwọn tí ò mọ̀ kan kí ni èjì wọn, àwọn tí ò mọ̀ kan tán sọ pé Wasiu Ayinde ó bú Barrister, tí àwọn ọmọ náà sọ irú àwọn Déwálé tí Barrister fi orílẹ̀ fún tó bá ń lọ fi ń tẹ̀lé Saheed Osupa kiri, tí wọ́n gbé odidi ilé fún ẹ, tí wọ́n ní kó pé ìwọ ló ní gbogbo àwọn fans tó ti ń gbénu fún Barrister kó tó di pé Barrister kú, tí Barrister dẹ̀ gbé odidi ìka àti wọ́n bàrí máa dé, ẹ̀yin ilẹ̀ wa lọ bú Wasiu Ayinde, ẹ̀ ń sọ pé ó ń fọṣọ ó ń fọ ọgbẹ́ ṣé wà lálùbáríkà ni. Ó ga o, ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu arákùnrin yìí o. Ó ní ògo Pasuma, ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn rọ̀ mọ́ tí wọ́n fi dẹni tó gbajúmọ̀ nídìí iṣẹ́ orin Fuji, pàápàá King Saheed Osupa àti Taye Currency. Ọ̀rọ̀ yìí lágbára gidi gan o. Ìjà rìn àwọn olórin Fuji ń táwọn fans tí wọ́n dálẹ̀ òun ló pọ̀ jù gẹ́gẹ́ bí ohun tí mo wí. Ẹ jẹ́ ká lọ wá bẹ́ẹ̀ comment section ká tẹ̀ gbọ́ nǹkan táwọn èèyàn náà ń sọ nípa gbogbo ọ̀rọ̀ tárákùnrin yìí sọ kalẹ̀. Ari Ganiyu Owólẹ́wà, ó ní Saheed abused Paso because he used his songs in his album. That's the genesis of their crisis. If you don't know it, stop escalating nonsense. Okay o, ẹni yìí ń try láti sọ pé gbogbo nǹkan tárákùnrin yìí sọ nínú fọ́nrán yìí pé irọ́ pátápátá ni. Okay, Ọmọ́túndé Thomas náà ní ìlú wo ni wèrè yìí ti wá? Please let his family know that their son is already mad o. Àwọn èèyàn ní bad mouth o. Ẹja Okoye náà ní that's true, nobody know Osupa in early 90s until he started singing against Pasuma. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ẹ̀yin èèyàn. Another commenter Gbọ́lá Ọládẹ̀jọ́ náà ní ayé ìwọ máa yìí máa bọ́ nìní o. Ó ga o. Adékọ̀yà Olúfẹ́mi ní ẹgbẹ́nu yín sọ̀hún ẹ̀yin náà fẹ́ trend Paso kọ́ ló kọ́kọ́ ló ń fi orin Òṣùpá ṣe rẹ́kọ̀dì ni, ṣé wọ́n lè ṣe irú ẹ̀ sí yín kẹ̀ má sọ̀rọ̀. Okay o. Àdìó ọ̀la ọmọ ọ̀la ó ní òdodo ọ̀rọ̀ ni o, because we know that time when Òṣùpá started to abuse Paso in that
live cassette then. Ọlálérè Túndé náà ni where did all this man come from? Àbí? Question ńlá nìyẹn o. Raphael Ajibade òun náà ni don't start another problem. You don't understand music. Go and sit down. Okay. Ajiboye Abdulfatai ni don't mind him. Ogogoro at work. Ó lágbára comment section gan ó brutal gidigidi. Àwọn commenters mi support ohun tí Arakunrin sọ. Bẹ́ẹ̀ làwọn kan sì ni wọ́n ń takò wípé ọ̀rọ̀ tó ń sọ kò mú ọgbọ́n dání pé ó kàn fẹ́ dá wàhálà míì kalẹ̀ láàrin Saheed Osupa àti Pasuma ni. Kí lójú tẹ̀yin fi wò ìyàwó ló kọ sí yín? Ẹ máa sọ opinion ti yín náà sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija Online TV lórí Facebook. Link tó wà ní comment section fídíò máa gbé yín lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò. Kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri lórí ayélujára. Ẹ ṣeun tí ẹ̀ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.